Ẹ kú dédé ìwòyí o gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi. Mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ní ilẹ̀ Oòduà. Mo kí yín láti orí Ìbà Kábíyèsí Ọọ̀ni òrìṣà, olórí aládé gbogbo, Kábíyèsí Lámídì Aláàfin Ọ̀yọ́. Mo kí Ìbà Ààrẹ Abíọ́dún Ìgè Gani Adams. Mo kí gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan tó ń jà fún òmìnira ilẹ̀ Oòduà. Mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire ìpè kú oríire, torí ní agbára Elédùà a ó dé ilẹ̀ ìlérí. Ìdí ọ̀rọ̀ mi lónìí ó já lórí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Nàìjíríà lórí ọ̀rọ̀ Fúlàní herdsmen. Ẹ jọ̀ọ́, mo fẹ́ rán gbogbo wa létí nílẹ̀ Nàìjíríà láti ilẹ̀ ní Haúsá ti ń da ẹran ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire tó sì ń bára wọn gbé. Àmọ́ lẹ́nu ijọ́ mẹ́ta yìí tá bá fojú inú wò ó, ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ Boko Haram ṣẹlẹ̀ yìí, ó ti wá di nǹkan tó jẹ́ pé à ń gbé ọmọ nílẹ̀, à ń gbọ́mọ nílùú, à ń pa, à ń ṣaládàá, à ń ṣalọ́gbẹ́. Tó ẹ̀yin èèyàn mẹ́jẹ́ àfojú inú wò ó, tá bá wo àwọn ọmọ ajígúnjalè tó bá ń lọ ń jalè, bí ọta mẹ́rin márùn-ún ló máa ń fi sínú ìbọn wọn lọ jalè. Ìmí inú wọn ìbọn àgbélẹ̀rọ òun ló ń lò. Àmọ́ tẹ́ bá wo àwọn Fúlàní herdsmen tá à ń sọ yìí, latest automatic sophisticated weapons ló ń lò. Èyí tó jẹ́ pé tó bá sí pé bóyá wọ́n jí gbé wọlé, á jẹ́ pé wọ́n gbà á lọ́wọ́ ìjọba èyí tó ń ṣe alátìlẹyìn fún wọn. Then ó tún ní ẹyọ kan àbí méjì náà fídíò tá ti rí lẹ́nu ìgbà díẹ̀ yìí lórí àwọn tó ń mú tó bá ń rìn nínú igbó. Wọ́n máa ń rìn, wọ́n máa ń kó àwọn ọta dání, ọta tó máa ń lé bí almost 1 million pieces. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ aṣojú ojú inú wò. Kò síbi tí àwọn ọmọ ilé tí ń lọ jalè tí wọ́n ń fọ àpò ṣaka fi kó ọta àbọ̀n dání kiri. Kò dẹ̀ sí ẹni náà tó lè nóhun ṣe ìwà jàgídíjàgan lẹ́yìn ìbọn tó bá gbé jáde tó máa kó ọta dání nítorí ìbẹ̀rù pé àwọn á pàdé ọlọ́pàá àbá àwọn pàdé sójà lọ́nà. Àmọ́ nǹkan tó fún àwọn ará bí yìí ní ọkàn balẹ̀, tó fún wọn lọ́kàn balẹ̀, tó fi ń kó ọta àti ọta bẹ́ẹ̀ yẹn jáde lọ fi lọ kidnap àwọn èèyàn, lọ fi ṣe ọṣẹ́ fáwọn èèyàn máa rìn kiri nínú igbó. Ẹ jẹ́ àfojú inú wò ó. Nígbà kan là ń sọ pé, là ń gbọ́ information pé Boko Haram ń bọ̀ nísàlẹ̀. Ìran Boko Haram kì í ṣe Haúsá o. Haúsá fúnra wọn ó ti sú wọn. Àwọn gan fúnra wọn ń wá bó ṣe fẹ́ lé Fúlàní kúrò. Àmọ́ gbogbo ìgbà tí ó di pé Buhari wọbẹ̀ yìí, gbogbo ọ̀rọ̀ náà wá ṣojú délẹ̀. Ẹ rí nínú north níbẹ̀ náà, àwọn kan wọ́n náà gómìnà sí ẹ lọ́n sponsor àwọn radicals yìí. Àwọn radicals ọ̀dẹ̀ sponsor yìí wọ́n ń ṣe Haúsá Nàìjíríà. Àwọn Fúlàní tó wá láti bíi Chad, láti outside Nàìjíríà ni wọ́n. Then ẹni tó wá tó ń fi ọta tó ń kó ọta kiri bẹ́ẹ̀ yẹn, tá à ń rí àpò ṣaka ọta tó ń gbé rìn. Tó ẹjẹ́ àfúrà o, Boko Haram ti wọlé dé bá wa o. Boko Haram ti wọlé dé o. A kàn forúkọ pè wọ́n pé Fúlàní herdsmen ni o. Tá bá fojú inú wò ó, àwọn Haúsá yìí ti ń da ẹran ti pẹ́ láàrin wa tí kò lè tó yìí o. Àmọ́ nígbà táwọn Boko Haram wọlé, ojú Fúlàní herdsmen ló fi ń bò ó. Gbogbo ọmọ Oòduà ibikíbi tẹ́ bá wà, ẹ dìde o, ẹ gbáradì. Torí gbogbo ọta tó ń kó kiri yẹn tó bá wo ìletò kan tó bá bá wọn fọgagbága, wọ́n máa ń rìn ìletò yẹn ni o. A dẹ̀ ní jókòó ká wà lójú títì àbí lópòpónà ká máa sọ pé wọ́n lé wa ń bọ̀, àwọn ti kọjá, wọ́n ti wọnú igbó. Táwa kan bá gbáradì, ẹni tó bá yin ọta kan, táwa tó yin méjì, táwa náà yin ẹyọ kan, òun gbá wọn báyìí pé tó àwọn pípọ̀ yóò máa gbá kékeré. Kò sí bó ṣe lè tó. Wọ́n níbọn wọn nọ́ta. Bọ̀ torí ilẹ̀ wa lọ́wọ́ àwọn ọ̀pọ̀ tó wà o. Ẹ jẹ́ á dìde nílẹ̀. Ẹ jẹ́ á dìde nílẹ̀ báyìí. Ẹ dìde gbogbo ọmọ káàárọ̀ òjíire. Ẹ dìde, Oòduà ń bẹ pẹ̀lú yín. Ìgbà ní gbogbo nǹkan o. Ìgbà wọn ti wá, ó ti ń lọ sópin báyìí. Tí Buhari ò bá wá ṣe nǹkan sí, ẹ bá mi sọ fún, kò lágbára tó Gaddafi o. Kò lówó tó Gaddafi. Kò dẹ̀ burú tó Lárúbáwá. Àmọ́ ńgbà tọ́lọ́ máa mú, àárín títì lọ ti pa o. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Tí ó bá lè yí kíní ṣe, ẹ jẹ́ káwa kọ́kọ́ gbé agbègbè wa. Mo gbé òṣùbà fún akọni wa Sunday Igboho. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ á dìde o. Kò ṣe dìgbà tá bá ń para ara wa lórí social media
tá bá ń pariwo yẹn bí ìgbà tá à ń expose ara wa ni o ẹ jẹ́ káwọn gan dìde o because tá bá tẹ̀ máa dìde nísìnyí mi rò pé kan wá lè kó ó lè ní extra ọta àbọ̀n gan tó máa tó 100 ẹ wo àpò tó fi ń kó ọta àbọ̀n kẹ́ lè mọ̀ pé organize kíní lílé yìí o Boko Haram gangan nìyí o nǹkan tó dá wọn fún òun ni mo sọ sílẹ̀ yìí irú èyí tó bá wà lẹ́kọ̀ọ́ tó bá bẹ̀rẹ̀ sí ń dá wàhálà lẹ́ni Kétu àwọn tí máa 12 á bẹ̀rẹ̀ tiwọn tìkòròdú á bẹ̀rẹ̀ tiwọn àdìbò lọ ìyá mi oníkàkọ́ á máa dún kiri torí níbọn ní kankan tìbàdàn á bẹ̀rẹ̀ tiẹ̀ tọ̀yọ́ á bẹ̀rẹ̀ tiẹ̀ kí ló ṣẹlẹ̀ yẹn wọ́n gbàjọba nìyẹn o bó ṣe ṣe nílùú Iraq nìyẹn tó bá ti ń yìnbọn fear the law of fear ló máa fi ń gbàjọba tó bá ti fi law of fear sí ẹgbẹ́ ó ti surrender ni o but èèyàn lè wá lájòjì èèyàn àjòjì lè wá kó wá gba ìlú mọ́ wa lọ́wọ́ torí náà ẹ dìde ọmọ Oòduà ẹ dìde kàkà kọ́pá kó kó èèyàn kan Elédùà á jà fún wa ẹ dìde ẹ gbáradì ẹ ní láti máa sọ kiri lórí social media oníkálukú máa bọ̀nà kanà tẹ́ bá lè bẹ̀rẹ̀ sí ní gbogbo wọn ṣe ẹ ṣáà máa tọ́jú ẹ sílé ẹ má fi ṣe burúkú o but ẹ ní sílé láti fi defend ara yìí ni lórí àwọn pípì yìí mímọ̀ pé bọ́ ṣe ní àpò ṣàkà ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ máa supply àwọn again o tí wọ́n fẹ́ fi destroy south ọ̀dọ̀ wa ni o wọ́n fẹ́ fi destroy ìsàlẹ̀ ni o torí àwọn Yíbò gbà fún wọn àwa gan náà ẹ má jà gbà fún wọn ẹ dìde o ẹ dìde o ẹ dìde ọmọ Oòduà ẹ dìde o Oòduà á gbé wa o ẹ ṣeun.